èmi ò nígbàgbọ́ pé àdó ló fi àìsàn kan bàbá o n tó dẹ̀ jà wá lógún kọ́ nìyẹn n tó jẹ èmi lógún lórí ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí ni pé ìgbà wo lẹ fàdó sápò bàbá Mudiru Markaz ìdí kí lẹ fi sápò wọn bí àdó wá ṣe sábà bí àìsàn wallahu alam. Dr. Olóòtí ọlọ́jọ́ dáa fún bọ́dá wa ibi ta kàn báyé délé nínú abáyé débi pé àwọn èèyàn rò tọ́ báyìí wọ́n sì dákẹ́ àti sọ ànira di wàhálà látara pé bóyá nítorí bẹ́ni yẹn ṣe tó nínú ayé ẹni tó nǹkan ṣẹlẹ̀ sí àbẹ́ni tó bá ṣe nǹkan tí ò dá kan ẹjọ́ wá ṣe ń wọlé ẹ bá ń ṣe program ẹ̀ dáadáa ó possible kó jẹ́lẹ̀ ni màá ṣe last program lórí ọ̀rọ̀ àdó yìí àbí whatever àyàfi tọ́lọ́run bá ní nǹkan mi bá jẹyọ so ẹ bá mi share ẹ bá mi tag gbogbo àwọn ibi tí wọ́n bá mi tag tó máa gbọ́rọ̀ yìí ana wahiz al-haqq الدين الحق لا أكون واحد الكذب لأن الإسلام مذهب الحق وعدل Islam ẹ̀sìn tó ń bẹ lórí òdodo àti déédéé ni tí déédéé bá tẹ̀ ti bọ́lẹ̀ tọ́rọ̀ kan bá ti ṣẹlẹ̀ ká wá díẹ̀ ká tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí ẹ̀ òun ló dáa. Nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ gbàrà kò fẹ́ sí ẹ̀dá kan nínú àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá home and abroad tí ń bẹ ńlé ni àbí tí ń bẹ lẹ́yìn odi tí ò fẹ́ gbọ́rọ̀ yìí. Ṣùgbọ́n látara pé ń bẹnu wa tó wo ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí látara pé tá bá ní á sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí a ti ní àlákọ̀ dáadáa láàrin ara wa ju ká máa wá sọ nǹkan tí ó máa dàbí àbùkù sẹ́ni tí ń bẹ nípò gíga. Yóò bá Ọlọ́run ṣe dáadáa fún brother Adam Àyìnlá ẹ ṣeun fáwọn tẹ́ ń táàgì yẹn kán lè rí biiznillah ta'ala. Tẹ́ bá gbàgbé mo ṣàdéhùn pé pẹ̀lú ògo Ọlọ́run a gbọ́ díò lórí ọ̀rọ̀ àdó tó ṣẹlẹ̀ yìí tó ṣẹlẹ̀ sí bàbá Mufti Diyar gẹ́gẹ́ bí bàbá Mudiru Markaz tó ń ṣe fún wa ní khabaru tó ṣẹlẹ̀ yẹn ìyẹn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nígbà tí àìlera tí Ọlọ́run ọba ní tọ́lọ́run kádàrá tó ṣẹlẹ̀ sí bàbá tó sì jẹ́ pé ńgbà tó ṣẹlẹ̀ sí bàbá wa Muhammad Habibullah Adam Abdullah Al-Ilory gbogbo wa la fẹ́ lè gbádùn ara wa illa aduwullah àyàfi àwọn tó jẹ́ ọ̀tá Ọlọ́run àtàwọn shayatin al-ins àtàwọn àgbákò èèyàn nínú èèyàn tọ́lọ́run bá dá tó jẹ́ pé ṣàítánì làwọn bá ṣiṣẹ́ àwọn nìkan lẹni tí ń bẹ inú ìdùnnú gbà náà. Ṣùgbọ́n kasiran minan nas ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn là ń bẹ inú ìbànújẹ́ ńgbà náà nígbà tí kìíní ìṣẹ̀lẹ̀ sí bàbá Mudiru Markaz. Awuyewuye wá lọ táwa gbọ́ dáadáa ńgbà náà táwa fi gbígbọ́ ṣaláì gbọ́ látara pé kíni látara pé ibi tá a ti ń gbá wuyewuye yìí ibi tí a lérò pé ẹni tí ó jẹ́ bí ọmọ ọgbà yìí ni ṣó wá tọ́ sí irú ẹni bẹ́ẹ̀ kí nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sáwọ́ ẹ̀ṣá gbogbo ń ta àrùngbà náà nìyẹn atẹni tí nǹkan ṣẹlẹ̀ sí yìí èyí tó ṣe kókó fún wa ni bẹ́ẹ̀ nìyẹn ó ṣe gbádùn ní dùáwò tí gbogbo wa mú ní subject ń gbà náà tá à ń ṣe bá ń kírun à ń ṣàdúrà ìbẹ́nu wa tó gbàwẹ̀ látara kára bàbá ilé yá ìbẹ́nu wa tó lọ Mákà ó lọ Umrah látara kára bàbá lè yá ẹjọ́ sí gbogbo eléyìí ní ó wá jẹ́ ká ronú àbí ká ráyè àfẹ́ sọ̀rọ̀ ẹnìkan aládùúkan gbà náà kò lè sáyè irú ẹ̀ eléyìí a máa jẹ́ sì fáwọn tí ń sọ pé ó ṣe wá jẹ́ sìn ní bàbá wa sọ̀rọ̀ yẹn wọ́n ní bígi bá rí logi tó kí ẹ̀ lákọ́kọ́ rí kúrò èyí tó kàn yàn ń gbà náà ó ju pé a fẹ́ rojọ́ ẹnìkan fi nǹkan sí wọn lápò lọ
ó ju pé a fẹ́ rojọ́ pé nìkan wá gba nǹkan tó fi sí wọn lápò lọ subhanallah wallahi lazim bára bàbá ó ṣe yá ń gbà náà òun ló ṣe wá ní kókó ní kálukú ń ṣe ládùúrà kò lè sí nǹkan kan kò sí nǹkan kan tẹ́nì kankan fẹ́ gbà lọ́wọ́ bàbá bí kò ṣe pé kíni nǹkan tó tóbi jùlọ tá à ń jẹ àǹfààní ẹ̀ lára bàbá yẹn kó má ẹ̀ tí parẹ́ báyìí nílẹ̀ Yorùbá fáwọn tó bá lójú inú tó ní làákàyè bàbá jọ ń gbọ́ bàbá yẹn dáadáa torí ọ̀rọ̀ bàbá wa Mudirul Markaz ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ ẹni tó jì ni tó sì jẹ́ ń pẹ́ tí làákàyè bá jiná lọ́rọ̀ bàbá yẹn lè yé ló fà á tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n gbọ́ wọn yé náà ṣe máa ń takò wọn ẹ bá ń ṣe program yẹn dáadáa kó rìn díẹ̀ sí Ọlọ́run á kádàrá wípé àsìkò tí ọ̀rọ̀ yẹn fẹ́ tó sọ fúnra ara ẹni tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí ló sọ̀rọ̀ jáde subhanallah wọ́n ní tíná bá jó ni tó bá ń jọ ọmọ ẹni tààrà ẹni là á kọ́kọ́ gbọ̀n ká tó láfẹ́ gbọ́n tààrà ọmọ ìyẹn ni tó fa àsìkò tó jẹ́ pásìkò yìí ni bàbá ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ yẹn èyí tó ń kan bàbá oní bàbá ń gbà náà ni bá láfíà ọ̀ṣẹ̀ tó ra àti bí àwa náà ta jẹ́ lólùfẹ́ dáadáa àdúrà wa ni bá láfíà ọ̀ṣẹ̀ tó ra bàbá yẹn gbà náà ìyẹn ni ìtàn kọ́kọ́ gbọ̀n kó lára àlàáfíà tí wá tó ara àsìkò ọ̀rọ̀ wá tó bàbá wa sọ̀rọ̀ jáde wọ́n wá sọ̀rọ̀ jáde fáwọn tó ní làákàyè láláì ní làákàyè náà bá gbọ́ lòun bá gbé ní ìgbé pé òun lòun ní làákàyè ju àwọn tó ní làákàyè lọ ló fa ibi táwọn èèyàn ń darí ọ̀rọ̀ sí tán darí ọ̀rọ̀ lọ síbi tó yẹ kán darí ọ̀rọ̀ sí bàbá sì ti sọ̀rọ̀ tán wọn ló ní làákàyè làwọn ń bá sọ̀rọ̀ kì í ṣe ordinary bloggers tó kàn fẹ́ get views from the viewers or ẹni tó fẹ́ get fame àwọn ọ̀bá yẹn wí bàbá wa tún wá sọ̀rọ̀ kan tó le gbòógì ó ní ìjẹ́ lè sòótọ́ gbogbo ẹ̀yin èèyàn náà ń bá wí kì í ṣe àwọn tó lọ ń bá Mudirul Markaz nìkan lọ̀rọ̀ yẹn ń bá wí pé ṣe lè sòótọ́ àwọn nìkan kọ́ gbogbo ẹni tó fẹ́ dá sí pápátá ṣe lè sòótọ́ ìbéèrè yẹn ní bẹ́ńlẹ̀ èmi sì wà ní olóòótọ́ démi ò wojú anybody torí mi rẹ mi expect orí kan lọ́wọ́ ẹ̀dá kankan illa Allah àfọlọ́hun ọba kódà bóri mi bá ń bẹ lọ́wọ́ èèyàn òun kọ́ ni ó ṣe àfitọ́lọ́n bá ló yá lọ ṣe fún ìgbàgbọ́ mi nìyẹn tó sì mú òsì dúró lórí ẹ̀ bàbá wa yanjú ọ̀rọ̀ yẹn ṣàlàyé ẹ̀ jáde bá wá gbàgbé mo wá make a promise pé ẹnikẹ́ni tó bá ní nọ́mbà bàbá wa Mufti èmi fẹ́ pè wọ́n fúnra mi ẹ bá mi wá nọ́mbà mi ò rẹ́ anybody kó send nọ́mbà ṣùgbọ́n lọ́n padà kádàrá mo padà gẹ́ẹ̀tì nọ́mbà yìí lọ́wọ́ ara mi torí mo rántí pé mo ti bá wọn sọ̀rọ̀ rí ngbà kan kó tó di kọ́ńtẹ̀ di Mufti rárá and I think it was around 18-19 mo rántí pé mo bá wọn sọ̀rọ̀ rí látọwọ́ ọmọ dáadáa ni afáwa ọ̀kìn Mumin Alhaj Sheikh Muhammad Raji ọ̀kìn látọwọ́ wọn lọ́lọ́run ti kádà akẹrí nọ́mbà náà gbà náà mi ò wá mọ̀ pé ó ṣì wà lọ́wọ́ mi mo pe bàbá Mufti mo bẹ̀ gbọ́ bẹ́ẹ̀ mo pe bàbá Mufti fúnra ara mi ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ni pé ibi tá báyé dé sìn a ti báyé débi pé ọ̀pọ̀lọpọ̀ máa rẹ́ lómi bí ẹni tán lè bá sọ̀rọ̀ àbí tán lè kọlù kò sẹ́dá tèmi ò lè kọlù tó bá ti jẹ́ pé mo wà lórí òdodo tí bá ti rí tí ò dá lọ́wọ́ ẹ̀ máa kọlù ẹ o máa pè ẹ o kò sí pé fẹ́ tóbi tó èmi ò bẹ̀rù ẹnì kankan àfọ Ọlọ́run ọba tó dá mi lọ torí nǹkan ẹ̀yàn kan lè mọ̀ pé ó ṣùọ̀ fún gbogbo wa kí ni kí náà òun ni kú bí wọ́n bá kú ń sìn máa retí pẹ́ lómi ó kù láìpẹ́ sọmọdé nígbàgbọ́ pé kò sẹ́dá kan tí ń pa ẹnìkan illa Allah àìmá nígbàgbọ́ ìyẹn ló fà tọ́pọ̀lọpọ̀ máa ń bẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ èèyàn láyé tó dẹ̀ mọ́ pé tó ń bẹ̀rù fútù fẹ́ tẹ̀ ni kò jẹ́ nǹkankan gẹ́gẹ́ mo ṣe ń sọ lọ mo pe bàbá Mufti o mo pè wọ́n fúnra ara mi tẹ fẹ́ gbóhùn wọn lénìí ẹ tẹ yes or no tẹ bá fẹ́ gbóhùn tí bàbá sọ mo sì pé àfáà wa Haruna Rashid Sheikh Abubakar
tó ń bẹ ní ilé kéwu Markaz Harun Rashid nínú Ìlọrin. Gẹ́gẹ́ bí ẹni tí bàbá wa Mudiru Markaz dárúkọ nígbà tí wọ́n ṣe program wọn. Àwọn náà direct mi pé tí n bá fẹ́ gbókodo ọ̀rọ̀ yìí o, kí n pé bàbá wa Abdulkadir, Sheikh Abdulkadir Al-Allama Maktabat al-Masha. Àwọn yẹn gẹ́gẹ́ library tí ń fẹsẹ̀ rìn lórílẹ̀. Sheikh Abdulkadir onílé márùn-ún ń bá pé bàbá. Ẹ gbọ́ ohun tí wọ́n náà lé ní pẹ̀lú ògo Ọlọ́run inshallah ta'ala. Láti wádìí tó ṣẹlẹ̀ gangan lórí ọ̀rọ̀ àdó yìí. Láì wá ní waste time gbogbo wa torí mi ò fẹ́ kọ́rọ̀ yìí jìn, mi ò dẹ̀ fẹ́ kó pọ̀ jù. Gẹ́gẹ́ bí ẹni tí ń wádìí òdodo tó sì jẹ́ pé òdodo la gbọ́dọ̀ kọ́kọ́ wádìí. Ẹni bá máa ṣe islahu, ẹni bá máa ṣe àtúnṣe lórí nǹkan, yóò kọ́kọ́ wádìí òdodo tí ń bẹ ní orí nǹkan yìí ná kó tó lè dín pé àtúnṣe fẹ́ wáyé. Ṣùgbọ́n tẹ́ bá lè fẹ́ ṣàtúnṣe láì wádìí nǹkan tó ṣẹlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ wa á jìn sínú ọ̀fìn. Ní bá ṣe ń play audio kọ̀ọ̀kan, màá wá fẹ́ kó ní kálukú wa ká tẹ́tí dáadáa ká gbọ́rọ̀. Ẹ gbọ́, màá fẹ́ ká tẹ́tí dáadáa ká gbọ́rọ̀. Ẹ sì bá mi share dáadáa, at least ẹ share more than 10 people ẹ share fún wọn. Share òdodo. Al-haqqu min rabbika wa la takunanna minal mumtarin. Ẹ gbọ́dọ̀ sínú ẹni tá máa ṣe iyèméjì nínú òdodo Ọlọ́run ọba tó bá ti sọ. Àìmá lè sòdodo ló fa Nàìjíríà tó débi tó délé nìyẹn. Ẹ gbọ́, àìlè sòdodo wá ló fà á tí Nàìjíríà fi débi tó dé lọ́dọ̀ àwọn ìjọba lẹ́nìí. Àtáàkì la máa ń ṣe fún ìjọba, a kì í advice wọn, a kì í sòótọ́ ọ̀rọ̀ fún wọn. Àwọn gan fúnra wọn tí ń bẹ ń bẹ kò sẹ́ni tó fẹ́ sòótọ́ ọ̀rọ̀ fúnra wọn. Bèlè ń ta sí ọ̀pọ̀lọpọ̀ àwa tá bá jà àfà ń ta fẹ́ gbà lọ́wọ́ wọn la care fún. We don't care for the masses. Care for àwọn tó ń bẹ ń ta tó ń lẹ́nu ọ̀rọ̀ tó wa lọ́dọ̀ wọn. Subhanallah. So, gẹ́gẹ́ mo ṣe ń bá lọ, mo padà pé àfáwà Harun Rashid. Àwọn náà fún mi ní àwọn ò really sọ much lórí ọ̀rọ̀ yẹn. Ló máa fà tí audio tí wọn ó lè máa really wà important láti play. Àwọn direct mi sí bàbá wa Abdulkadir, Sheikh Abdulkadir onílé márùn-ún. Àwọn náà wá ṣe bàyánù ọ̀rọ̀ yẹn dáadáa. Kódà wọ́n tún challenge mú fún níbẹ̀. Wọ́n ṣe kí ni? Wọ́n tún challenge mú fún nínú audio yẹn. Bàbá kọ́kọ́ play tí wọn. Torí bàyánù yìí ló wà very important to me. Bàbá Mudiru Markaz ti sọ̀rọ̀, wọ́n dẹ̀ ti fún àwọn èèyàn tí làákà ìwà ń ṣiṣẹ́. Wọ́n fún àwọn èèyàn yìí ní ẹlẹ́rìí bíi 6. Bàbá Guniyawi, Sheikh Ibrahim, alẹ́lẹ́kejì, bàbá wa Apátírà, Sheikh Abubakri, Apátírà, bàbá ẹlẹ́kẹta, Afa Samad, tó jẹ́ ọmọ bàbá, ẹlẹ́kẹrin, Afa Harun Rashid, ẹlẹ́karùn-ún, tí máa rántí, gọ́vnà Bẹ́mbẹ́, àti ẹ̀yin náà tẹ̀ rántí gbogbo ẹ̀ 6 ní gbogbo wọn. Kíní ló pàtàkì lọ́kàn tèmi. Èmi ò ní gbàgbọ́ pé mo fẹ́ kẹ́tẹ́ ti kẹgbọ́n wọn kan. Èmi ò ní gbàgbọ́ pé Àdó ló fi àìsàn kan bàbá o. N tó dẹ̀ jà wá lógún kọ́ nìyẹn. N tó jẹ èmi lógún lórí ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí ni pé ìgbà wo lẹ fa Àdó sápò bàbá Mudiru Markaz? Ìdí kí lẹ fi sápò wọn? Bí Àdó wá ṣe sábà bí àìsàn, wallahu alam. Dr. Olóòtí, Ọlọ́run jọ dáa fún bọ̀dá wa Abdulrahim. Ìyẹn ni tó jẹ èmi lógún. Gẹ́gẹ́ mo ṣe sọ fún wọn tó bá ṣe wọlé, mo ti pè bàbá Mufti fúnra mi. Kódà ẹ̀ẹ̀mejì mo pè wọ́n. Ẹ̀ẹ̀mejì tó dáa mo pè wọ́n. Ẹ bá ń share program ẹ̀ dáadáa. Ìgbà àkọ́kọ́ tí mo pè wọ́n, ọ̀tọ̀ ni tán bá mi sọ dáadáa. Ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ yẹn parí ọ̀rọ̀ yẹn, bàbá padà excuse me. Torí ṣẹ́ni tó jẹ mí lógún náà ọ̀rọ̀ yìí ni pé kí mo òdodo ọ̀rọ̀ yìí dáadáa, kẹ́ni tí nǹkan jẹ mọ́ lórí kó dẹ̀ ṣàlàyé pé ó rí bẹ́ẹ̀ o, kò rí bẹ́ẹ̀ o. Kí wá ní àtúnṣe bẹ̀? Pẹ̀lú ògo Ọlọ́run, ẹ wá jẹ́ àgbọ̀ uninterrupted, mi ní sọ kankan tí màá fi play audio yẹn tán. Gbogbo wọn tó bá fẹ́ make screen record, make sure pé gbọ́ gbogbo nǹkan sọ pápátá, ẹ gbọ́dọ̀ yọ kúrò, ẹ sì gbọ́dọ̀ dínkù.
ẹ bẹ̀rù Ọlọ́run o torí gbogbo nǹkan tẹ́mi ṣe bi taqwallah ní gbogbo nǹkan tí mo ṣe lórí ọ̀rọ̀ yìí gbogbo ìwọ tó bá sì fẹ́ máa ṣe nǹkan lórí ẹ̀ náà gbogbo tó bá fẹ́ mú lórí péjì mi mú bi taqwallah kò rántí pé Ọlọ́run ọba bí ẹjọ́ kan o bọ́lẹ̀ ṣe sọ gẹ́lẹ́ náà ni máa play gbogbo ẹ̀ tó bá ti wá ń play ẹjọ́ torí Ọlọ́run ẹ jẹ́ kí n mọ̀ ṣe ń gbọ́ àbẹ́ gbọ́ lẹ́yìn tí bá play ti bàbá wa onílé márùn tán màá ṣẹ̀ṣẹ̀ wá lọ sí ti Mufti tí mo pè fún ara mi màá ṣẹ̀ wá play yẹn fún wa bismillah. wọ́n pe nẹ́tíwọ́ọ̀kì yẹn ló bírèkì tẹ́lẹ̀ mo wá ní ẹ̀yà mo ní kí n pè é padà ó kàn bírèkì náà ni alhamdulillah mo ní pè é WhatsApp inshallah náà. ẹ jọ̀ọ́ mo ní di yes or no tẹ́ bá ń gbọ́rọ̀ yẹn dáadáa yes or no ṣé ń gbọ́ audio yẹn ẹ jọ̀ọ́ ṣé ń gbọ́ audio yẹn mo kàn ní di yes or no ẹyọ kan kí n tó máa continue. ibi àdísì ànábì mo fi kó sínú wáyà gbọ́dọ̀ yẹn báyà nìgbọ́. mo ní òsì tí ń jẹ́ ìmọ̀ ẹ̀rọ kan máa fọ́lọ̀ mi kẹ́ máa ṣe náà kí n máa kókò kọ́ọ̀tù mo ti sọ̀rọ̀ dáhùn ẹ̀rọ pẹ̀lú ìmọ̀ pẹ̀lú kókò láì. òsì tí ń jẹ́ ìmọ̀ dúkẹ́ yẹn máa lo ìmọ̀ lọ. ànábì Muhammad sallallahu alaihi wasallam ó sì ní wákìbìlì làhàkọ̀ wákìbìlì làhàkọ̀ mimman ja'a bihi saghira aw kabira qariba aw ba'ida habiba aw bagida wariduk al-batil mimman ja'a bihi saghira aw kabira qariba aw ba'ida habiba aw bagida. ànábì ní ká máa gba òdodo gbogbo ẹ̀ tó bá gbódòdó náà wá ọmọ èké ni o àgbàlagbà ni o ọ̀rẹ́ rẹ ni o ọ̀tá rẹ ni o ẹni tó súnmọ́ ni o ẹni tó jìnnà tó ń jẹ́ gbódòdó gbogbo ẹ̀ máa gbà. wọ́n á dá gbogbo ọ̀rẹ́ ọ̀nà àtàrà gbogbo ẹ̀ tó bá gbé lọ́nà wá ọmọ èké ló gbé ọmọ òkú kéré lọ́jọ́ èrí àgbàlagbà ni wọ́n lọ sẹ́ẹ̀tì ẹ̀ pẹ̀lú pé ọmọ rẹ sẹ́ẹ̀tì ẹ̀kọ́ lọ́jọ́ èrí ẹni tó súnmọ́ ẹ ni o ẹni tó jìnnà sí ọ ni o ọ̀tá rẹ ni o ọ̀rẹ́ sáàdà padà òun ni wọ́n fẹ́ máa ọ̀rọ̀ mi lórí gẹ́gẹ́ bí aláti tẹ̀lé àdìsí ànábì Muhammad ìṣẹ̀lẹ̀ yìí èmi gan ló sojú ẹ̀sẹ̀ sáma èmi gan ló. mo bẹ gbọ́ àárín yẹn wọn láwọn lọ̀rọ̀ yẹn ṣojú ẹni tó ṣojú gan la gbọ́dọ̀ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ bismillah. lẹ́yìn tí bàbá wí ẹ̀ fi dákọ̀ ẹ̀ lọ́rọ̀ sídà sí èmi gẹ́gẹ́ tó pè ní. nígbà tí ṣẹlẹ̀ a lọ sí ilé ìwòsàn tí wọ́n gbé bàbá lọ sí arọ́sì bàbá lọ. tọ́ èmi wọn ń bọ̀ lọ́kàkán ayé ìlú àwọn kẹ́kẹ́ kẹ́ gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi dáadáa tó àná bẹ́ẹ̀ mọ́ mo ń bọ̀ lọ́kàkán kẹ́ ẹ yọ sí mi lọ́kàkán ní face to face. wọ́n dẹ̀ dúró ọwọ́ sẹ́wọ́ sí mi ní ìbí lọ́rọ̀ ìyẹn mú fúti wọ́n sẹ́wọ́ sí mi báyìí mo wá gbé wájú ẹ̀ ìjọba mi àwọn ọmọdé ti kọ́ aláṣẹ oṣù àfọ́tò ẹ̀rí wọn bẹ̀rẹ̀ farahi wàlbájá ọ̀sùrùrù ló ti sọ. La ilaha illallah. bẹ̀rẹ̀ farahi wàsùrùrù wàlbájá èmi tó sọ fún mi wàlá náà tún láyé alàlùkàdìrì. La ilaha illallah. èyí wá mo wá dààmú bí wọ́n ṣe sọ̀rọ̀ ya mo fẹ́ kó láti níjọ́ yẹn torí bí kìbìtì lọ sókè mo wá sáré lọ́ọ́ gba ìwòsàn fún kiri bíbí yẹn tó nígbà tí ó wá di ẹ̀rọ. mo ń gbọ́ yín bàbá. ẹ̀rọ nígbà tó wá di àárọ̀ ọjọ́ kejì. tó wá di àárọ̀ ọjọ́ kejì ló wá gbé ìkódẹ òun ìdí ayékòótọ́ ni wọ́n ń pè ní ìkódẹ. bẹ́ẹ̀ni ìyá ayékòótọ́ bẹ́ẹ̀ni. àti ẹ̀jẹ̀ ó gbé lọ pé òun ju kankan sí wọn lápò. ẹ̀rọ tó òun dẹ̀ jù sí wọn lápò yẹn àfi kéèyàn fi ẹ̀jẹ̀ ewúrẹ́ àti òwú kéèyàn fi ra ènìyàn lérí. ẹ jọ̀ọ́ ẹ má bínú bàbá wọ́n ní ẹ̀jẹ̀ táwọn gbé wá yẹn àti ìyẹ́ ìkódẹ yẹn tó jẹ́ ìyẹ́ ayékòótọ́ yẹn wọ́n ní òun lè ẹ̀rọ táwọn máa fi ra wọn lórí ẹ̀jẹ̀ yẹn pẹ̀lú láìláì. òun ní ẹ̀rọ àdó tó ń jù sí wọn lápò lánàá. ní ọ̀sẹ̀ kọ́kọ́ tí wọ́n gba àdó yẹn tí wọ́n bá yẹ kẹ́kọ̀ọ́ kójú kẹ́kẹ́ bá kó orí ọmọ àwọn àpò wọn tó ń ju kẹ́kẹ́ sí wọn lápò. ọmọ ní òun lòun ní ìṣúra òun ní kíní yẹn ẹ̀rọ rẹ̀ tí àbá tí wọ́n á lò fẹ́ni tí èsè òun ẹ̀rọ rẹ̀ ní kódẹ àtẹ̀jẹ̀ ewúrẹ́. Allahu akbar. tọ àwọn mẹ́ta ló bá ń bẹ àfọwọ́sàdújí wọn kò sọ fún pa ní kò sọ fún ọmọ àmùdírù àti àfáàdù sọmọdù kò sí ń tọjọ bẹ́ẹ̀. Allahu akbar. tí bàbá mi bá wà òkè tó fẹ́ lò á lò fún ààrẹ bẹ́ẹ̀ tí àlejò kẹkẹ náà wọn níbi báyìí. Allahu akbar. àfáà yẹn fi gba excellent lọ́dọ̀ mi. Allahu akbar. Allahu akbar. excellent. tọ àfáà bá fi kúrò mẹ. tó tó Ọlọ́run. nígbà tó yá wọn transfer àmùdírù lọ sí Àbújá. bẹ́ẹ̀ni. nígbà tí a gbé àmùdírù lọ sí Àbújá ní àwọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ pé Mufti sọ pé òun lòún san bíìlì hospital ó san sọ àwọn ọ̀rọ̀ kan àwọn oníkàdìdì ká lọ dìbọ́ọ̀kì ọ̀rọ̀ yìí lórí social media. mo wá pe àwọn èèyàn ká
ẹ̀fẹ́ ká jáde irú nǹkan báwọn lásìkò yìí. Àsìkò tí ọ̀rẹ́ bàbá wa àmọ́ bí ẹbí ń bá wọn lọ. Èyí ni ká tó máa sọ ìjà ká tó máa jà ẹja sí. Ṣé Suleiman Paso ó ṣe kínní yìí? Ẹ jẹ́ ká bí láàrin èmi àtọ́lọ́hún. Ẹ dákun ọmọ sáré kọ́ọ̀dù ọ̀rọ̀ mi kẹ́sì má dé. Ẹ jẹ́ ká bí tọ̀ nígbà tó bẹ̀rẹ̀ dé láti Àbújá olùwàwò mùdírù l'Àbújá wọn àjẹ́ kó rí mùdírù. Ó wá darí padà dé ó pè mí fún ara rẹ̀ láàrin mi àtọ́lọ́hún wàlà náà tún láyé alùpàlẹ̀ kàbírì àdẹ̀jọ́ tó kò sínú ilé ẹ̀ ní yàrá kan nínú ilé ẹ̀. Mo dẹ̀ bí láwọn ọ̀rọ̀ yìí èké sọ̀rọ̀ àdókè sọ̀rọ̀ kẹ́kẹ́ ǹjẹ́ ọ sọ pé ọ̀rọ̀ Sàbíìnì ó dẹ̀ ló wọ̀n sọ bẹ́ẹ̀ àwọn ọmọ sábẹ̀ àwọn ọ̀rọ̀ mẹ́ta wọn ni òkè tó bá jẹ bẹ́ẹ̀ ìwọ náà jáde sọ̀rọ̀ yìí àwọn ẹ̀jẹ̀ tì mí. Kì í sọ̀rọ̀ àdó òun gẹ́gẹ́ ló wá wí fún mi fún ara rẹ̀ òun gẹ́gẹ́ ló wá sọ fún mi fún ara rẹ̀ pé òun ju ìkíní kan wọ́n ṣe fún sáàmù ni kò lè ràn yàn òun á dùn sí wọn lápò ẹ̀rọ rẹ̀ tẹ́ni wọ́n sọ fún òun ní ẹ̀jẹ̀ ewúrẹ́ àti fóun fi hàn lórí pẹ̀lú kò dẹ̀ òun ló sọ eléyìí fẹ́ mi o láàrin èmi àtọ́lọ́hún òun ló sọ eléyìí fẹ́ mi èmi wá wọlé torí inú mi I'm not happy for with assessment yẹn ò dùn mọ́ mi pé wọ́n tún kẹ̀kẹ́ sí wọn lápò ọ̀fẹ́ gẹ̀ẹ́sì ewúrẹ́ lọ láì sọ fún wọn. Mo sì lè sọ ọ́ láàrin mi wá kí n pẹ̀lú rẹ̀ káfíńsì ara wa. Allahu Akbar. Allahu Akbar. Kọ́ má jẹ́ kọ́rọ̀ lọ. Bẹ́ẹ̀ni. Tọ́ àwa wà pẹ̀lú ọ̀rọ̀ yẹn. Àwa pẹ̀lú ọ̀rọ̀ yẹn. Bẹ́ẹ̀ni. Tọ́ fa òfin pé ọlọ́run ní kí bàbá dé. Allahu Akbar. Tọ́ nígbà tí bàbá darí padà dé sẹ́kẹ́ gbogbo ọ̀rọ̀ yìí bàbá ní làákàyè àwọn ọ̀sọ́nù. Bẹ́ẹ̀ni. Wallahi. Tọ́ làákàyè àwọn ọ̀sọ́nù. Bẹ́ẹ̀ni. Mufti náà èmi wá ń béèrè nígbà táwọn èèyàn pè mí tí ó ti di pé kọ́ra ìrìn ìdúró máa pé kí ni ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Èmi wá pèpè mo wá béèrè lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ àfa Wàsíù Markaz àfa Adamu Yahya tó jẹ́ pé òun lọ parí ẹ̀ ló jẹ́ kó ní Markaz wọ̀ padà. Ipe ìwọ Wàsíù ìjà sùlẹ̀ sọ fún ọ pé òun ju ìkẹ̀kẹ́ sí mùdúrù lápò. Oníwà ńlá kò sọ fún un. Ìjà sọ fún ọ pé òun gbẹ́jẹ̀ ìwúrẹ́ lọ torí wọn náà wà lọ́rin àjọ àmì òkè sẹ́yìn ni wáyé tí òfin sọ fún ọ tẹ́lẹ̀ dà. Àbá yẹn láàrin mi àtọ́lọ́hún. Ọlọ́mọ pé òun ò ní sọ̀pọ̀. Ọlọ́mọ pé èyí ní sọ̀pọ̀tì òun ò sọ fún mi. Sẹ́gẹ́tì. Tọ́ àgbàlagbà nínú àwọn ènìyàn ayélujára tó lè kẹ́wọ̀n mẹ́rin lọ́rẹ́ yàn. Ọwọ́ àpèbè pé bóòlù àti fẹ́ yanjú ọ̀rọ̀ Mufti ní nǹkan bíi 2 years ago. Bóòlù àti fẹ́ yanjú ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú mùdírù. Mo wá lọ bẹ́ẹ̀ nìyẹn gẹ́gẹ́ bí a ṣe pè ní ìtì ìgbọ̀dọ̀ kúrọ́ fún yín. Mo wá sọ fẹ́ nìyẹn pé tọ̀ ọ̀rọ̀ tí mo sọ fún yín mo sọ fẹ́ nìyẹn pé ẹ pé afásùdò ń kíjì pa wa kájọ fẹ́ mo ní kọ́sà tí mo fẹ́ bí. Kọ́sà àkọ́kọ́ pẹ̀lú ìmọ̀ ta ló fi ju nǹkan tó ju sí alápò. Ẹlẹ́ẹ̀kejì wáì láàárọ̀ ọjọ́ kejì tó fi gbé ẹ̀jẹ̀ ewúrẹ́ lọ ẹ bá mi pè mọ́sàkà àwọn ọ̀rọ̀ yẹn fáfáà fún bàbá yẹn náà very important personality mi lọ́rí yà. Tọ́ wọ́n wá ní àwọn máa jíṣẹ́ fún un. Nígbà tí ó di jọ́ tí wọ́n pè mí padà àfáàsúlì àmúfíọ̀ wá ọ̀rẹ́ rẹ̀ ló wá. Nígbà tó rẹ̀ wá èmi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ máa ń àti òtí wá èèyàn kan máa wéṣì ọ̀rọ̀ ìdálẹ̀ ni. Bẹ́ẹ̀ni gbàtọ́lọ́bọ̀ bá ti sí mbẹ̀. Ẹni tá a jọ wá lọ òun wá ní sẹ́gbódòdó olóhùn ọ̀sọ̀rọ̀ ìfàlájú olè márùn tó mú un wá. Àmọ́ pọ́ìntì kan ní pé òun gbọ́ níbi tó ti dìbò kí ní ẹ̀jẹ̀ ewúrẹ́ tó gbé lọ ẹ̀jẹ̀ tó gbé lọ òun tí drop bá kàn yàn lérí drop lásán èyí tó ń fi ra yàn lérí bó ti fẹ́ fi ra yàn lérí o drop èèyàn tó dá ẹ máa yàtọ̀ sí bí máa tó fi wọlé ọlọ́run. La ilaha illallah wọn fẹ́ fi pa wọ́n yé tẹ́lẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ni òun ṣe dìde lẹ́ẹ̀kan náà pé òun ní fúláṣí Àbújá ẹ̀rọ rẹ̀ tó wà rẹ̀ òun ní fúláṣí Àbújá èsì mú kọ́ kọ̀ọ̀ṣọ́ kékeré ní ọ̀rọ̀ yẹn o. La ilaha illallah. Òun ní fúláṣí wọ́n bẹ́ẹ̀ sí fúláṣí. La ilaha illallah. Ní bàbá fi bú ẹ̀rìn. Sẹ́gẹ̀t. Ọlọ́run ó béèrè lọ́wọ́ wa tá a bá kúrọ́ mà. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ó bí wa tá a bá sọ eléyìí ìpè ń ta rí nì tó bá sì lè fẹ́ sí èmi ntí mo rí nì kọjá ká jọ sọ. Allahu akbar. Láàrin kí ẹ̀rọ wa fi rọra rẹ̀ wò ọ̀rọ̀ sọ fún yàn tó wá jẹ́ pé nǹkan òdodo ni tó wá gbọ́ bá sòdodo ọ̀rọ̀ sọ fún yàn jọ kíní yìí o ọ̀dà ìṣẹ̀lẹ̀ṣẹ̀lẹ̀ ọ̀fọ̀ fi rescue wọn ni òun fún wọn ní first aid ni ọ̀dà gbọ́ èyí tó gbé bàbá ẹjọ́ kejì kí ló dé tó gbàmọ̀ràn tó gbà àwọn èèyàn ikọ̀ fẹ́ sí nǹkan báyìí. Allahu akbar. wọ́n yìí tí wọ́n fi challenge ẹ̀ tó fi wá sọ nípa rẹ̀ pé kíní yìí àdó yìí iṣẹ́ tí ń ṣe ni ìkóde àtẹ̀tẹ̀ yìí wọ́n yìí tó fi sọ títí dàárọ̀ yìí. ẹlẹ́ẹ̀kẹta bọ́ọ̀lù ti ṣẹlẹ̀ tí ṣẹlẹ̀ mùdírù ṣẹlẹ̀ ìwọ náà lọ sáré pé gbogbo wa gbà wọ́n lá
ló tún sọ. Munafiki lélẹ́yìí kò sẹ́ni tí ó ẹlẹ́rìí wúyà lọ́gbọ̀dọ̀ gbọ́ gbogbo pọ́ìntì tí mo wí tí ó ní ká má wádìí. Tó tún máa sọ pé ká má wádìí àbí kó máa sọ pé ká má sọ̀rọ̀ jáde. Pọ́ìntì ni ẹ ẹlẹ́ẹ̀kẹrin ẹbẹ́ mi tó pè náà ní etí kú mo sì lẹ́lẹ́rìí méjì tí a fọwọ́ gáàdì nígbà tó fẹ́ ṣubú wípé àwọn mọ̀lúù ti fa aláàsì wọ́n sì bá fẹ́ tó ẹni wa sẹ́mo bí ó pé kí ló ṣẹlẹ̀ ọkà sẹ́wọ́ sí mi láti fún mi ní ìwé òdùnnú tí wàá retí kò ṣẹlẹ̀. Subhanallah. Ọ̀rọ̀ tó yẹ kó bá àwọn ọdún jẹ́ wọ́n tún sọ bẹ̀rẹ̀ fáàrí. Ọ̀rọ̀ bí ní ìbí ọkà sẹ́wọ́ sí mi èmi yọ síbẹ̀ pẹ̀lú ìfòyà lọ́kà sí ní máa bọ̀. Allahu akbar. Ọ̀rọ̀ mẹ́rin ni afárèdè wa nù. Bẹ́ẹ̀ni bàbá. Ọlọ́run ìpàrọ̀ inú àwẹ̀ mo sì wà yìí bọ́rọ̀ ti ṣe rí òun sọ fún yín. Of course, yes, bẹ́ẹ̀ni, ó yé mi. Bó ṣe jẹ́ nu. Jazakumullah bàbá. Ọlọ́run máa kún yín. Ọlọ́run ní fínlẹ̀. Pẹ̀lú òkú Ọlọ́run jẹ́ àárín yín pẹ́. Ogun tí ń jẹ́ ìdààmú Ọlọ́run níbi kan kò ní fi kan ogun tí ń jáde lára yín tó jẹ́ sòyìn insha Allah. Orí òdodo tí Ọlọ́run ní kémi wá gẹ́gẹ́ máa ń sọ fáwọn social media àwọn tó mọ̀ mí dáadáa. Bó bá kú pé mi nìkan ni màá kú lórí òdodo yẹn máa dúró lé lórí ni torí mi ò fẹ́ injustice. Justice lè máa ń dúró lórí táwọn èèyàn dẹ̀ mọ̀ mí dáadáa lórí ẹ̀ lórí social media. Wàláhì torí tó wà lẹ́mí ìmọ̀ tó tọ́ ni bẹ́ẹ̀ni. Sàpé inú bábùlì ìmáàmì tá a jọ kéde pẹ̀lú yín. Bẹ́ẹ̀ni sábà. Bábùlì ìmáàmì. Sàpé bábùlì ìmáàmì yìí fẹ́. Ànábì wa kún lé sí wa pé ìmáàmì fẹ́. Ànábì ni la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. Bẹ́ẹ̀ni bàbá. Ǹjẹ́ gbogbo náà bá sún lè fẹ́ iṣó lè jáde ike ẹ̀jẹ̀ tó ń gbé lọ bẹ̀ yìí nǹkan báyìí ni. Allahu akbar. Báyìí ni kò rí fún un. Allahu Gbogbo akbar. ẹjọ́ bá sọ̀pọ̀ tiẹ̀ náà kóun náà wabtaghi fima ataka Allahu daral akhirah. Ká bẹ̀rù àtúbọ̀tá àwa náà. Ìtàn àná sì jẹ́ gbà. Kò sí lọ́dọ̀ ṣe tí wọ́n bá fi yé tiẹ̀. Bọ́ sí ìkíra bẹ́ẹ̀ fi yé tiẹ̀ mú. Bẹ́ẹ̀ni. Ìní kankan fi yé tiẹ̀. Ìbílùmù ẹ̀rí kò sì wù mí rí. Àbí. Bẹ́ẹ̀ mufti tábà kí mo fẹ́ jẹ́. Àbí náà. Ìbílùmù ẹ̀rí kò sì wù mí. Gbogbo kí ni wọ́n bá fi yá àtakò. Àmọ́ o ìní gbà tí ń bára burú. Mo lè dákẹ́ lọ́rọ̀ gbìyànjú o pẹ̀tí sí ti márkàsì. Ìlera burú ìsìlẹ̀ sọpọ́ọ̀tì rẹ̀. Láyé. Bí ìtìlẹ̀ sọpọ́ọ̀tì kí wọ́n ṣàbòsí fún wọn náà. Bẹ́ẹ̀ni. Ìlẹ̀ sọpọ́ọ̀tì kí wọ́n náà ṣàbòsí. Exactly. Allahu akbar. Ọ̀rọ̀ nu kò síbi tí ìwọ̀n á ti lè sọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ tí wọ́n sọ yìí. Masha Allah. Àmọ́ èyí tí kà máa kà mí lára ń bẹ̀ sẹ́mọ̀tẹ́yìn ò ní sọ̀rọ̀ dálẹ̀ lọ́dọ̀ àwọn onídàákàyè. Bẹ́ẹ̀ni. Tí wọ́n gbọ́rọ̀. Yẹn yìí. Sọ tẹ́nì kankan bá sọ kẹ́kẹ́ kí ló fẹ́ wí. Àbí náà. Exactly. That's why tí yóò jẹ́ kí wàhálà pọ̀. Bẹ́ẹ̀ni. Masha Àmọ́ Allah. yóò padà débi pé a padà jáde sórí atẹ́gùn láti sọ eléyìí. Pẹ̀lú ògo Ọlọ́run. Nítorí àfi ṣe sùúrù ni pé nígbà tí bàbá ọba àlọ́ni ti dá sí. Bàbá àmọ́ Fúlàní ti dá sí. Táwọn bá wá ń wí kankan. Àwọn àbáyé ọ̀rọ̀ àrè láti máa gbọ́ gbogbo ọ̀rọ̀ tí wọ́n pé kí ó wí. Àwọn olè márùn-ún náà ni wọ́n ń dájà alẹ́ o. Àwọn ọ̀sẹ̀ kúrò náà parí o. Ẹgbọ́rọ̀ tí wọ́n tún sọ. Ìlà àwọn èèyàn máa wí. Bẹ́ẹ̀ni. Tí wọ́n máa wí nù. Àmọ́ lọ́dọ̀ onílà àkáyè. Kò síbi tí ìtìlẹ̀ rojọ́ yìí tí mo sọ yìí. Alhamdulillah. Masha Allah. Àbọ̀ bọ́rọ̀ ti ṣe jẹ́ nìyẹn. Tí o sì lágùn bára rẹ̀. Kò sí atẹ́gùn kankan. Kò sí kankan tó rújú lórí ẹ̀. Kò sì rí nìyẹn. Jazakumullah bàbá. Ọlọ́run bá ṣe dáadáa fún yín bàbá. Ọlọ́run bá fún yín láyà balẹ̀. Ogun tí ń jẹ́ ogun àìsàn Ọlọ́run ní fi kàn yín. Ọlọ́run ní jẹ́ ìbànújẹ́ tó ṣẹlẹ̀ lórí mùdúrù Ọlọ́run ní jẹ́ irú ẹ̀ mọ́ láíláí pẹ̀lú ògo Ọlọ́run. Gbogbo ẹnikẹ́ni tó bá tó lọ́wọ́ rú ẹ̀ yóò forí ara ẹ̀ gbé ni bí iznillah ta'ala. Jazakumullah bàbá. Jazakumullah. Ẹ ṣeun gan bàbá. Ẹ ṣeun gan. Ìtumọ̀ àpè yín tó sà. All right. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Naam. Hazi tazkira. Ọ̀rọ̀ rẹ̀ o. Fún yín làákàyè. Tí mo bá sọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí. Tẹ́ ẹ bá gbàgbé. Mo lérò pé gbogbo wa la ṣàgbọ́n tó ń sọ. Mo mọ̀ọ́mọ̀ má interrupt audio ẹ̀ ara. Gbogbo akálẹ̀ fa abalẹ̀ gbọ́. Àti àwọn tó jẹ́ pé wọ́n bá fẹ́ ṣí ẹ̀ audio yẹn. Ẹ gbọ́ àtàwọn tó fẹ́ ṣí audio yẹn. Wọ́n lẹ́ni tó bá fẹ́ parọ́ ló máa ní ẹlẹ́rìí òun gan ṣẹ̀ṣẹ̀ kú ni àbí ń bẹ lọ́run. Ṣùgbọ́n ẹni tó bá fẹ́ sòótọ́ ẹlẹ́rìí tí ń bẹ láyé gangan nìyẹn máa lò. Mo mọ̀ pé a máa ṣe àwọn ẹlòmíín kàyéfì pé kí ni bàbá yìí ṣe fún yín gan? Ẹ fi bàbá yìí lọ́rùn lẹ̀, ẹ fi múfútí lẹ̀ lọ́rùn lẹ̀ rárá. Ẹ̀yin gangan lọ ta múfútí. Màá sì sọ̀dí tẹ́ fi jọ́ ta múfútí. Ẹ̀yin tẹ́ sọ pé ẹ má sọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ Àdó Ìmọ̀ náà, ẹ fi bàbá yìí lẹ̀ wèrè wà lórí yín. Ọ̀tá lẹ̀ sì jẹ́ múfútí. Màá sì sọ̀rọ̀ débẹ̀ ó kù díẹ̀. Ṣé ti wá gbọ́ audio yìí sìn? Lẹ́yìn ìgbà tí mo pe bàbá onílé márùn tán tí bàbá ṣàlàyé ọ̀rọ̀ yìí dáadáa báyìí gẹ́gẹ́ bí ẹni tí ń fẹ́ wádìí òdodo mo tún wá tẹ̀síwájú ibẹ̀ mo ti wá nọ́mbà múfútí kan mo wá pe múfútí fúnra mi láti béèrè bàbá múfútí ẹ gbọ́ kí ni ìdí tẹ́ fi sí wọn lápò àti ìgbà wo lẹ fi sí wọn lápò
kí ni bàbá mufti wá sọ gẹ́gẹ́ mo sọ tẹ́lẹ̀ ẹ gbọ́ o ẹ̀mejì mo pe mufti lórí ọ̀rọ̀ yìí ẹ̀mejì ni mo pe mufti lórí ọ̀rọ̀ yìí màá play kíní màá sì play ẹlẹ́kejì fún gbogbo wa pẹ̀lú ògo Ọlọ́run tí màá play tán ó wá kù sí lọ́wọ́ kẹ́ gbé làákàyín lé lórí kẹ́ máa jọ́ọ̀jì ẹ̀ fúnra yín màá ṣe wá sọ tí ẹ̀kọ́ tí kíní yìí kọ́ wa gangan lórí ọ̀rọ̀ yìí torí gbogbo wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yin tẹpẹra yín ní alùsùnà wá jàmáà ẹ má bínú ọ̀rọ̀ yìí tí fẹ́ sọ yìí ọ̀pọ̀lọpọ̀ yín ò ní làákàyè látara ìbínú àti ìkórìíra Mudirul Markazi wa yìí ó jẹ́ kẹ́ má lè mọ òdodo lórí tó ṣẹlẹ̀ yìí gan ó sì wá kọ́ dín láti lè sọ tọrọ subhanallah ó kọ́ dín láti lè sọ tọrọ àti lè ṣe òdodo lórí ẹ̀ Al-Qur'ani sì kọ́ alẹ́ kọ́ wala yajrimannakum shana'anu qawmin ala ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa wattaqullaha Ọlọ́run kọ́ alẹ́ kọ́ ṣùgbọ́n akọ́ àtẹ̀lé ẹ jẹ́ wáyà yẹn jáde kí má sì ké torí yẹn lẹ́lòmí máa mú dání níbi àìnílàáká ìwọ̀n wọ́n ní kò àkòkí ayá yẹn dáadáa o wọ́n ní kò kí ayá yẹn dáadáa o ṣé bọ́ yẹ kí ayá yẹn ni ẹ ó bá ayá jẹ́ ẹ jẹ́ farabalẹ̀ wá ayá yẹn bọ́lá wọn bá ṣe sọ kí n sọ jáde gàgà Quran chapter 5 verse 8 mo lérò pé ayá yẹn wà fẹ́yìn tẹ́ bá fẹ́ lọ wá Ọlọ́run ní ya ayyuhal ladhina amanu tó fi rọ̀ mí lọ́rùn láti dúró lórí òdodo lórí ọ̀rọ̀ yìí ni Ọlọ́run ní ayyuhal ladhina amanu onígbàgbọ́ òdodo lọ́wọ́ bá pè kunu qawamina lillahi shuhada bil qist ẹ bá máa ṣe jẹ́rìí o ẹ bá máa dúró lórí ìjẹ́rìí kan kó jẹ́ lórí kíni bil qist kó jẹ́ lórí dáadáa àti orí òdodo ni o ní kẹ́ fi ṣe o àti lórí ìdúró dédé àti lórí justice kẹ́ fi ṣe o Ọlọ́run wá tẹ̀síwájú ọ̀rọ̀ yìí wá máa ta bẹ́yìn tẹ pèrè ẹni alùsùnà wal jamaa nínú yín tẹ kórìíra Mudirul Markaz tẹ torí ìkórìíra tẹ kórìíra wọn bẹ́ẹ̀ lè fi sọ òdodo lórí ọ̀rọ̀ yìí gbà tó ṣẹlẹ̀ Ọlọ́run ní wala yajrimannakum shana'anu qawmin ala ta'dilu ẹ gbọ́dọ̀ torí ìkórìíra Mudirul Markaz tẹ kórìíra ẹ̀yin alùsùnà wal jamaa àtọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ kórìíra Mudirul Markaz Ọlọ́run ní ẹ má torí ìkórìíra Mudirul Markaz tẹ kórìíra o tí ó wá kọ́ dín débi pé ẹ lè ṣe déédéé lórí tẹ bá gbọ́ lẹ́nu wọn ẹ wá torí pé wọ́n jọ́ta yín torí pé ẹ mú wọn lọ́tà Ọlọ́run wá tẹ̀síwájú Ọlọ́run wá kí wá lọ ìdílù ẹ ṣe déédéé o huwa aqrabu lit-taqwa ó ní torí déédéé yìí òun ni tó súnmọ́ ìpayà Ọlọ́run ó ní déédéé tí mo ní ẹ ṣe yìí òun ló súnmọ́ ìpayà Ọlọ́run wattaqullaha ó ní tẹ́ bá tún fẹ́ ṣe déédéé yẹn náà ẹ tún fi ìpayà Ọlọ́run fi ṣe déédéé yẹn ẹ má tún jìn sẹ́gbẹ́ kan kẹ́ jìn sẹ́gbẹ́ kejì ẹ wà lórí déédéé tẹ́ bá tún fẹ́ ṣe déédéé ẹ tún lò ìpayà Ọlọ́run wattaqullaha innallaha ó ní dájúdájú òun Ọlọ́run ọba o khabirun bima ta'malu ó mọ gbogbo tẹ́ fẹ́ dá lẹ́jọ́ yẹn o ó mọ tẹ́ fẹ́ dá lẹ́jọ́ yẹn o tẹ́ bá dá lórí déédéé bẹ́ẹ̀ dá lórí déédéé bẹ́ẹ̀ dá lórí àbòsí bẹ́ẹ̀ dá lórí àbòsí gbogbo ẹ̀rù ń mọ̀ o ṣùgbọ́n Ọlọ́run ò kádàrá kẹ́ lè dúró lórí déédéé ọ̀tọ̀ ni tí ń ṣẹlẹ̀ ọ̀tọ̀ níbi tẹ́ sọ̀rọ̀ lọ Ọlọ́run ó bi gbogbo wa pẹ̀lú ògo Ọlọ́run ó bi gbogbo wa ntẹ́mi mọ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn tẹ́ jẹ́ ẹni tó fẹ́ràn Mufti Diyar ìfẹ́ àfẹ́jù tẹ́ fẹ́ Mufti kò yẹ kẹ́ lè rí dòdòdó ọ̀rọ̀ yìí gan kò sì jẹ́ kẹ́ lè sòótọ́ ọ̀rọ̀ kò wá jẹ́ kí Ọlọ́run bá fi èyí tó jẹ́ ọ̀kọ́ nínú ọ̀rọ̀ yẹn kò fi yé yín látara ẹgbẹ́ kan fẹ́ Mufti Diyar ìfẹ́ àfẹ́jù tẹ́ fẹ́ sí wọn kò jẹ́ kí ẹ lè sòótọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n alhamdulillah Ọlọ́run ọba ò ṣe mí lẹ́ni tí máa ń fẹ́yàn nífẹ̀ẹ́ afọ́jú mi ń tẹ̀lé yẹn ní tẹ̀lé afọ́jú ẹni bá ń tẹ̀lé bá fẹ́ràn ẹ̀ ìlàkà mi máa fi ń tẹ̀lé èmi ò I don't just follow people just like a gullible no I don't do that my brain is widely open all time that's how ọ̀rọ̀ mi kò dé á sí nǹkan tí kìíní ìfi wá jẹ mí lógún gan ju pé ní masjid ibi tí mo ti ń kírun lù yìí ní masjid tí mo ti ń kírun l'Atlanta Georgia àbí báyìí ọ̀pọ̀lọpọ̀ gbà ní àwọn ọ̀rọ̀ tó dàbí attack máa ń wá fún Markaz níbẹ̀ mo mọ tí máa ń go through pẹ̀lú tí máa ń ṣe bàyánu ọ̀rọ̀ nígbà tọ́rọ̀ yìí gẹ́sẹ̀lẹ̀ àìmọye èèyàn tí mo mọ̀ tí mo forúkọ bọ̀ wọn láṣìírí tó ń sọ pé ṣe Markaz náà ti kọ́ wọn lóògùn mo ní kò sínú kankan ní sílábọ̀sì wọn tó ti kọ́ wọn ní bá ṣe ń lo oògùn kan wọ́n lè wá wà nú àwọn ọmọ kéwú ẹgbẹ́ wọn tó bóògùn lè bàbá ẹ̀ tó fi ń yí àwọn ẹgbẹ́ ẹ̀ ní kíláàsì àbí lẹ́yìn kíláàsì o ṣùgbọ́n pé wọ́n kọ́ wọn nínú sílábọ̀sì ń bẹ̀ wípé bẹ́ẹ̀ ṣe lo eléyìí bẹ́ẹ̀ ṣe lo tíbù kan eléyìí àbí nǹkan kò sínú sílábọ̀sì Mudirul Markaz ti sọ rí àwọn ò kọ́ wọn lóògùn ní àyìn subhanallah káwẹ̀ tó tán àwẹ̀ kù mẹ́ta wàláhì láàzí wàláhù shahid Ọlọ́run bá jẹ́rìí sí tí mo ń sọ yìí ní mọ́sálásí wa yà fẹ́ sínú à ń sínú lọ́wọ́ gan ni táwọn kan dá ọ̀rọ̀ yẹn lẹ̀ tó ń dálẹ̀ ní ìdálẹ̀ zulmu ní ìdálẹ̀ àbòsí wàláhì mo bẹ̀rẹ̀ sí ní rojọ́ títí kódà oúnjẹ ti fẹ́ jẹ gẹ́ tutù mọ́ mi lọ́wọ́ irú ọ̀rọ̀ yẹn lè wá ní kí n yàn dákẹ́ gẹ́gẹ́ mo ṣe ń sọ lọ ẹ ti gbóhùn bàbá wa Sheikh Abdul Qadir onílé márùn lórí ọ̀rọ̀ yìí bó ṣe ṣẹlẹ̀ èmi ò ní sọ̀rọ̀ kan lórí ẹ̀
kó máa jẹ́ nítorí kálukú máa ronú lé lórí. Ẹ wá jẹ́ n play ibi tí mo ti pe mufti fúnra rà ni lákọ̀ọ́kọ́ lẹ́yìn ìgbà tí mo pe bàbá onílé márùn tán tí mo gbọ́ tẹnu wọn. Mo á ní jẹ́ n tẹ̀ pé mufti náà fúnra wọn. Gbà tí mo wá nọ́mbà wọn tọ́lọ́ ní rí. Mo á pe bàbá. Mo á fẹ́ kẹ́ tẹ́tí kẹ́ gbọ́. Mo fẹ́ kẹ́ tẹ́tí kẹ́ gbọ́. Torí tó dodo bá ṣẹlẹ̀ ẹ dúró sórí òdodo. Ẹ dúró sórí òdodo. Ẹ dáta ṣaran fárán ṣaran kẹ́ dáta ṣẹ̀rò fáṣẹ̀rò kẹ́ ṣẹ̀ṣẹ̀ wá gbẹ́bí fáfẹ́ni tó lẹ̀bi kẹ́ gbáre fẹ́ láàrí. Subhanallah. Ibi ta lọ ayédè yìí ó terrible. Tó mo fẹ́ kẹ́ tẹ́tí kẹ́ gbọ́ o. Bismillah. Kọjá láyé kẹta lẹ́yìn Ọlọ́run tó so Ọlọ́run tó rọ̀ sójú gbogbo àrò kápẹ́ ìdásí. Tó wá pé bẹ́ẹ̀ lórí oṣooju Ọlọ́run kò rí bẹ́ẹ̀ oṣooju Ọlọ́run. Òjì bẹ́ẹ̀ lọ. Ní àjàbọ̀ kan tí a fẹ́ máa jàjàbọ̀. Tọ́ lọ́yẹ̀ jìn ó ṣe ń bá fún mi because èmi gan mo sì sọ̀rọ̀ nípa ẹ̀ pé ṣé. Bẹ́ẹ̀ni ọba fẹ́ téèyàn. Náà. Kò sí hòtẹ́ẹ̀lì bí láyé wọ́n lè rẹ́nà nípa ni. Bẹ̀ẹ̀tì bọ́ọ̀rọ̀ bá dàrú mọ́ ẹ̀ lọ́wọ́ sọ́ dàrú mọ́ lọ́wọ́ ni. Láíláí kò dàrú mọ́ náà lọ́wọ́ wàláhì. Àbá ọgbọ́ bọ́ọ̀lù ti pèrè ní Ọlọ́run lòun lọ́wọ́ bá tóun máa kọ̀kọ̀ ju gbogbo. Àlẹ́ mọ̀ gẹ́gẹ́ bí wàá ṣàádátì ni bẹ́ẹ̀ ni bàbá bẹ́ẹ̀ ni. Káfí yíṣù yẹn lè ká gbogbo ọ̀rọ̀ rẹ̀ fọlọ́run tó ọba tọrọ sójú. Tọ́wọ́ agbóhùn náà ti sọ́ọ̀mù lórí oṣooju Ọlọ́run bẹ́ẹ̀ kó rí oṣooju Ọlọ́run. So because àwọn ẹlòmíì tún lè pè ẹ mọ̀ pé àwọn ẹlòmíì tún sì lè pè yín tó máa possible kán máa bè lọ́wọ́ yín. Ṣé ọ̀rẹ́ sáà bá? Sẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ ní tí bá ń pè ní tí bá ń béèrè irú nǹkan bẹ́ẹ̀ ní ń béèrè níbẹ̀ ìdí bí exposure tiẹ̀ bó ṣe máa àti bí ṣàgbé ìròrí wa ó dàgbà jù ara lọ. Bẹ́ẹ̀ni. Ìròrí wa dàgbà jù ara lọ. Tí wọ́n sọ lọ́dà tí wọ́n sọ bẹ́ẹ̀ bá sọ pé bí wọ́n sọ ní ìgbé tí wọ́n sọ bẹ́ẹ̀ lórí kílẹ̀ ní abẹ́ bíi kò rí bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ bá wọn padà ní pé mo ti béèrè lọ́wọ́ wọn lórí ìgbé sọ bẹ́ẹ̀ bá wọn jà ní àbílẹ̀ náà wọn. Ọ̀rọ̀ tí wọ́n bá kéjì yẹn irú ọ̀rọ̀ báwo tọrọ báwo bá wáyé yóò jáde pé láàrin èèyàn méjì ẹ fojú fún yàn wọ́n wá pe àwọn méjèèjì tó ti dáàbò gbọ́ báwo lọ́rọ́ ṣe jẹ́. Ẹ sọ́tẹ̀nu èmi ò sọ́tẹ̀nu ni. Àmọ́ràn tí a bá ti conclude nínú ẹ̀mí ẹ̀ lọ́dẹ̀ tí ní confirmide ẹ̀ tó ti sọ fáyé pé lágbájá lọ́bẹ̀dì láì fi mi tẹ̀ àbá wù ráwà ní ìlú tẹ̀fẹ́ máa wú. Bàbá mo fẹ́ tí àlàjì understand àárín kan bẹ́ẹ̀ sà mo wo fídíò wọn jọ́ tó ń sọ̀rọ̀ yẹn ṣe gbọ́ bàbá wọn ò fẹ́ mẹ́nuba ọ̀rọ̀ àìsàn yẹn nítorí mẹ́nuba tó ń sọ jù ni pé wọ́n fi àdó sí àwọn lápò nígbà tán dé hospital lẹ wá gbà lọ́wọ́ àwọn. sáàbà ọ̀farabalẹ̀ sọ̀rọ̀ pé àmàlà wa rí. ọ̀rọ̀ yìí common sense ni màá ọgbà ní ojòkó ní ìṣúná fẹ́ẹ́ fi tẹ́ ẹ̀jòkó ẹ̀mí kẹ́lẹ́ fi kásí ọ̀lápò sí oníjẹ́ ọwọ́ ẹ̀mí ni pé kílọ̀ nǹkan sí lápò. common sense lọ̀rọ̀ yìí náà. àjòkó nǹkan kò sí yàn. Bẹ́ẹ̀ni ó tọ́ ni but wọ́n dárúkọ bàbá Pátírà àti bàbá Gùnìáwí nígbà àwọn wà ń bẹ̀ ń gbà tẹ́wọ́ gbà padà. Ẹ ṣeun ò ṣeun tí wọ́n bọ̀ ọdún láti kábírì mú palẹ̀ wọn láti kábírì ni. Ok ní ọ̀dà bàbá kò sí wàhálà bàbá. Assalamu alaikum. Ayélujára Muhammadu Rasulullah. Ibi tí ọ́díò àkọ́kọ́ ẹ̀mí àti bàbá mufti ń gbà tí mo kọ́kọ́ pè wọ́n ibi tọ́díò yẹn parí sí nìyẹn. Olérò pé ẹgbọ́n mi tó parí sí kó máa jẹ́ ìdájọ́ láàrin èmi àtẹ̀yìn àtònílàákàì ẹ̀ tó bá nílàákàì tó bá ti gbọ́ kó máa ṣàlàyé ẹ̀ sí làákàyà rẹ̀. Mo wà ṣúọ̀ pé bàbá mọ̀ ń pa àwọn nílé látòkọ́dún ìjọ náà kó tó di ń pa sọ̀rọ̀ at length torí kò sí ní tèmi fẹ́ mú jáde bí kò ṣe pé ṣe lè sòótọ́ tó wà lẹ̀. Èmi ò sì ní àníyàn pé mo fẹ́ mú ẹnìkan wálẹ̀ àyàfẹ́ntẹ́lọ̀ bá mú wálẹ̀ fún rẹ̀ kò sẹ́dá kan tó tẹ̀lé mẹ́nìkan wálẹ̀ o ò bá sọ jù bẹ́ẹ̀ lọ against ẹni yẹn lórí social media kò sẹ́dá kan tó lè mẹ́ni yẹn wálẹ̀ àyàfi Ọlọ́run fúnra rẹ̀ mo bẹ́ẹ̀ gbọ́ àyàfi Ọlọ́run gangan fúnra rẹ̀. Ẹ wá wo ìgbà tí mo ṣàdéhùn pé màá mọ́dí ò wá ẹni pé mi ò tètè jáde wá play ẹni ọdún torí pé kíni mo gbọ́dọ̀ wádìí ọ̀rọ̀ dáadáa mo tún wá jókòó mo tún wá rò àìmọye messages
condemnation messages, advising messages lọ́dọ̀ àwọn èèyàn lórí pé kíni ẹ fọ̀rọ̀ yìí lé ẹ má sọ̀rọ̀ yìí mọ́ náà kíní kan ẹ má dá sáàrin wọn kíní kan ọ̀rọ̀ ẹ má dá sáàrin wọn ilé ti kọjá ọ̀rọ̀ má dá sáàrin wọn ọ̀rọ̀ àwọn èèyàn wa ni ọ̀rọ̀ àwọn àáfàá wa ni nínú ìsìlámù ni kò dẹ̀ sí tó fà tọ́pọ̀lọpọ̀ máa ń sọ pé má dá sí látara ń pa à ń bẹ̀rù àti sòdodo náà ni látara pé kíni à ń bẹ̀rù àti lè sòdodo bóyá tá bá sòdodo yẹn bí ẹni tá ń tọrọ ń sòdodo lórí nípa ẹ̀yẹn ó ní nǹkan tó lè fi ṣe wá nípa àìní istikọ́ọ̀mà náà ni àti àìní ìdúró ti sin lórí ọ̀rọ̀ Ọlọ́run ọba àti ìgbáralé Ọlọ́run n tó ń fa gbogbo nǹkan náà nìyẹn mo wá ń scroll lórí social media níjẹrin mo wá rí fídíò kan tí Saheed Shittu yẹn tó ṣe tó wá dàbí pé ọ̀rọ̀ yẹn ó jọ gàtí kò jọ gàtí ó fẹ́ẹ́ fẹsẹ̀ méjèèjì tiro nínú ọ̀rọ̀ tí Saheed sọ fẹ́yìn tẹ́ bá rí fídíò yẹn máa play ẹ̀ fún wa ìyẹn ló wá prompt mi ìbá má pè mufti padà lẹ́yìn ìgbà tán láwọn ní program lé látùkọ́ dé tí wọ́n tán fi excuse mi jọ náà tán fi lọ ìbá má pè wọ́n padà ṣùgbọ́n gbà tí mo rí fídíò bọ̀bọ̀ Saheed Shittu yẹn nítorí wá mú mi tún pè wọ́n again nìyẹn látara pé tí mo gbọ́ yìí yẹ kí n pé bàbá again kí n tún gbọ́ nǹkan tó fẹ́ sọ lórí ẹ̀rí eléyìí bí pé bàbá ti rojọ́ fọ́mọ ilé àbẹ́ nìkan súnmọ́ bàbá tó rojọ́ fún mi ọ̀pọ̀lọpọ̀ máa ti rí fídíò yẹn fẹ́yìn tí ẹ̀ rí máa play ẹ̀ bismillah. tójú agbo everybody kí wọn jókòó gbogbo everybody wọn ti wà ń bẹ àfa àtọ́nà káàdùn sí wọn lápò náà wà ń bẹ gbogbo wọn ti jọ wà bó ṣe ń jẹ́ gọ́ngọ́ngọ́ mo ṣe ń sọ yìí o bó ṣe ń jẹ́ gọ́ngọ́ngọ́ ni mo ṣe ń sọ yìí o wọ́n wà lójú agbo wọ́n wá pe àfa wa àgbà kó wọ́n wá ṣe wá sí wọ́n wá gbé máìkì fáfá wa nígbà tó gbé máìkì fáfá wa ń sọ̀rọ̀ lọ́wọ́ àfa wa ń sọ̀rọ̀ ẹni tọ́nú káàdó sí wọn lápò àti gbogbo àwọn tọ́jọ́ wà ń bẹ̀ wọ́n rí i pé ọ̀rọ̀ àfa wa ti ń ta sí i ó dà pé kankan ṣe àfa wa ó dà pé ṣáfà wa wíìkì ni àbúrò rẹ̀ wọ́n ni sórí àfa wa ni kí ló ṣẹlẹ̀ sáfà wa àwọn àdìpẹ́ àfa ti ń ọ̀rọ̀ wọn ti ń fẹ́ máa rí bákan wọ́n wá sáré súnmọ́ wọn gba máìkì lọ́wọ́ wọn oògùn ti bọ̀ àfa wa wọ́n sáré mú àfa wa jókòó ọgbọ̀n wọn jókòó gbogbo ẹ̀bọ̀dì wọ́n fatẹ́gùn sọ̀rọ̀ pé wọ́n wò pé wọ́n ṣàdùn pé wọ́n sáré sọ fáwọn elétò pé ṣìkẹ́ṣìkẹ́ wọ́n ti pa ojú ètò dé kọ́ ẹ̀ sì gbé àbákò bẹ̀ wọ́n lè máa gbé wọn lọ lójú gbogbo ẹ̀bọ̀dì ibi tó ti ń ṣe kinní yẹn lọ́wọ́ oníkálukú àmọ́ wò pé èmi náà ní kinní kan lọ́wọ́ jẹ́ nǹkan sí bàbá wa lára èmi náà ní kinní kan ní èmi náà náwọn àdúrà kan tí ma fi ń ṣe ṣọ́ra ẹ jẹ́ kí n kà sí bàbá wa lára oníkálukú sáré kí nǹkan má bàa ṣẹlẹ̀ sí wọn oníkálukú ẹ̀rù bà gbẹ́ bọ́dì àfọ àtọ́nà kún àdó sí wọn lápò kẹ́gbọ́ àfọ àtọ́nà kún àdó sí wọn lápò mi ò sọ pé ntàfà àbálẹ̀ òkò kó sí wọn lápò mi ìnú ó bá tọ́lọ́hún mu o mi ìnú bá tọ́lọ́hún mu o mi ìdẹ̀ ló bá tàbí bí mu o láìtí nǹkan ti ṣẹlẹ̀ sáfà yẹn tuntun gbọ́ nǹkan ti ṣẹlẹ̀ sáfà yẹn mi náà máa ní anti àṣàṣì kan lápò lọ́wọ́ mo ní anti àfòràn lọ́wọ́ mo ní anti ojúkójú mo ní lápò wọ́n fi wọn àwọn ẹni tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ rí wà ń bẹ̀ kò gbé pamọ́ kó tó kó sí bàbá lápò gbogbo ẹ̀yin èèyàn tẹ́ bá náà wà ń bẹ̀ ẹ bọ́ta kẹ́ wá búra tẹ́ wà ń bẹ̀ gbogbo yín ẹ bọ́ta kẹ́ wá búra pé bó ṣe rí kọ́ yẹn àáfà Sàrújí ẹ̀ ń lo lórí àwọn àáfà ọ̀tọ̀ wà ń bẹ̀ àtàwọn tó kù gbogbo yín sẹ́ẹ̀tì yín gbogbo yín tẹ́jọ wà ń bẹ̀ ẹ wá búra pé kò rí bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ pé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí kí parun báyìí kó bọ́mọ yín kó báyàwó yín gbogbo ń tẹ́ kójọ kọ́lọ́n fi bínú parẹ́ tí ò bá rí bẹ́ẹ̀ ẹ pé màá sọ̀rọ̀ lọ́tẹ̀ ni àfáyẹn wá kó kínní wọ́n rò pé àfáyẹn wò ẹ jẹ́ ká fi kínní ṣe èmi náà ní kínní kan lọ́wọ́ tí mo fi ń ṣe ọmọkùnrin mi ò ní kínní yẹn mi ò dẹ́sẹ̀ pàjọ ni ṣé gbọ́ mi èmi ò sọ pàjọ ni ṣó gbọ́ mi ò sọ pé àjọ ni mi ò sọ fún ẹ pàjọ ni o láì tí kò gbọ́ o
èmi náà ní kíní kan tí mo fi ń ṣe protection mọ̀ pé téèyàn bá wà tí ò bá yìí ti díẹ̀díẹ̀ ni nǹkan á máa drop kó lára èèyàn díẹ̀díẹ̀ nǹkan á máa drop kó lára èèyàn lè ti máa lo nǹkan burúkú tẹ́tẹ́lẹ̀ kó padà wá wò gbà. mo lérò pé ẹgbọ́n tí Saheed sọ ó tẹ̀ jẹ́ pé Saheed yìí lẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ariwo àdó pé àfáà yín àgbà àfáà yín nílé Ìlọrin yẹn astafula mi fẹ́ dárúkọ lù astafula àfáà yín nílùú yín yẹn tó ṣẹ̀ṣẹ̀ joyè olóyè àgbà kan ní ó wá fi àdó fi gbá wọn nílùú yìí ó wá fi àdó fi gbá wọn tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ máa kó òun ló kọ́kọ́ sọ òun ló wá di ẹni tó ń sọ̀rọ̀ báyìí tó lóun ń challenge àwọn tó wà ń bẹ̀ ńgbà tí àfáà tán kó àdó kúrò lápò ara wọn fi hàn àwọn tó wà ń bẹ̀ fi wá kó sápò ẹni tí ò bá wọn mọ̀ ń pa àdó láti lè fẹ́ protect àbí prevent which means àdó náà kó jáde láti lè kó sápò mọ̀tòrò markaz for prevention subhanallah gẹ́gẹ́ bí mi ṣe wá jẹ́ ọlọ́pọlọ nílàáká yìí ṣẹ́rí gẹ́gẹ́ mo ṣe gbọ́ ọ̀rọ̀ yìí nínú fídíò Saheed gangan yìí gẹ́gẹ́ mo ṣe gbọ́ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni mo ṣe gbé sórí bẹ́ẹ̀ fi lọ bá bàbá Mufti lẹ́ẹ̀kan sí n bá tún pè wọ́n torí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam in ja'akum fasiqun bin naba'in fatabayyanu ẹgbọ́ tẹ́bá rí nǹkan tó bá dàbí pé ẹgbọ́ lọ́wọ́ ẹnìkan tẹ́ gbàgbọ́ tẹ́lẹ̀ tó jẹ́ pé ẹni oníṣe iṣẹ́ òun ni bí Saheed báyìí ẹ wádìí fúnra yín torí bí Saheed ṣe sọ̀rọ̀ yẹn is very clear that somebody have spoken something to him somebody have narrated something to him àbí ẹja mi nírọ́ tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ń pé bó ṣe sọ̀rọ̀ yẹn ẹnìkan ti sọ nǹkan fún àbí kò máa ran rí mọ́ ó dẹ̀ ń dún mọ́ ó ń sọ̀rọ̀ sí ó ń sọ pé bó ṣe rí gẹ́lẹ́ lòun ṣe sọ yẹn o àbí kò rí bẹ́ẹ̀ bó ṣe sọ nínú ọdíò yẹn nínú fídíò yẹn nìyẹn náà àbí kò rí bẹ́ẹ̀ ni yes or no subhanallah wallahi alazim níbi àtúnṣe àti bí òdodo lèmi dúró lé lórí billahi alazim mi ò wá ṣubú ẹnìkankan kò dẹ̀ sí ẹnìkan tẹ́nìkan lè gbé ṣubú illa Allah ayọ̀bọ̀ ọlọ́run nìkan ní gbé yàn ṣubú ọlọ́run ní sì ń gbé yàn dìde kò sẹ́ni tó lè gbé nìkan ṣubú kò dẹ̀ sẹ́nìkan tó lè gbé nìkan dìde ọlọ́run ọba nìkan ní ṣùgbọ́n ẹ̀kọ́ tó kíní yìí kọ́ wa ẹ̀kọ́ tí ń bẹ́nu kíní yìí wallahi má sọ́ọ̀sìn tí bá ti ṣàlàyé ọdíò tí mo gbọ́ tán ṣe ní gẹ́gẹ́ bí Saheed ṣe wá sọ̀rọ̀ yẹn tí mo gbọ́ lẹ́nu ẹ̀ ń pé kíní yẹn bí anti attack anti àdó ẹ̀mọ́ tó ń sọ lẹ́nu bí àwàdà bí àfẹ́ bá nǹkan jẹ́ ló máa ń sọ ń pé tó ń fi sí wọn lápò yẹn o kì í ṣe pọ́fẹ́ fi ṣàbúrú fún mùdírù gẹ́gẹ́ bóun ṣe sọ o wípé wọn kò sí wọn lápò láti fi preventing tí ò bá lágbára ju kíní yẹn lọ tó fẹ́ sí wọn kó má bàa kọjá bẹ́ẹ̀ èmi wá gbé bẹ́ẹ̀ bó ṣe sọ mo sì lọ bá bàbá Mufti padà mo lọ pè wọ́n láti fẹ́ fi wádìí ẹ̀gẹ́ni ṣé bọ́mọ yìí ṣe sọ bẹ́ẹ̀ lórí àwọn wo ló wà ń bẹ̀ nígbà tẹ̀sẹ̀ bẹ́ẹ̀ àwọn wo lẹ́ fi hàn kẹ́tọ́ fi sápò bàbá Mufti Markaz ṣùgbọ́n ǹjẹ́ bàbá Mufti jẹ́ kí n sọ̀rọ̀ lọ́bẹ̀ ṣá bọ́n jẹ́ kí n sọ̀rọ̀ lọ́bẹ̀ bọ́n jẹ́ kí n sọ̀rọ̀ lọ́bẹ̀ ẹ̀yin náà gbọ́ ní ọdíò yìí inshallah mo fẹ́ kẹ́tọ́ tẹ́tí kẹ́tọ́ gbọ́ ọdíò eléyìí bismillah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Ẹ káàárọ̀ bàbá. Àkó ojúmọ́ sà. Adúpẹ́. Yàrá sà. Náà èmi mọ̀ pé yín ní ọjọ́ Laylatul Qadr yín sà tẹ̀bá rántí sà. Èmi ò rántí sáré sọ̀rọ̀. Náà Ridwan lórúkọ mi sà. Ẹ rí i pé mo ṣe ń bá bàbá sọ̀rọ̀ gan-an bí tẹkírìm pẹ̀lú àpọ́nlé torí mi ò rí wọn ṣe kan fún mi rí láì dá àkọ́kọ́ tèmi máa gbọ́n pa wọn náà lélẹ́yìí tí máa dẹ̀ gbọ́n pa yẹn a gbọ́dọ̀ verify ẹ̀ ká tó lẹ̀ ẹ́ mọ́ dáadáa kò sí láburú ń bẹ̀ tá bá lẹ̀ ẹ́ mọ́ kó ṣe lóòótọ́ ṣùgbọ́n tí yẹn bá gbọ́n bì kan kí ló dá lè wádìí kápẹ́ nìyẹn ìyẹn lèmi ṣe o mo pè wọ́n lékiní ẹ̀yin náà gbọ́dọ̀ àkọ́kọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ báyìí ti gbẹ lọ́gbọ́ láti bẹ̀rẹ̀ tí máa ṣe tán ẹlẹ́kejì mo wá pè wọ́n again ẹlẹ́kejì ni mo ń play yẹn máa gbọ́ lọ. Àkọ́kọ́ tí mo fi ń pè yín báyìí ní sí pé lórí àtúnṣe ló fẹ́ jẹ mí lógún torí ẹni tí èèyàn bá nífẹ̀ẹ́ tó bá dàbí àbùkù bá kàn àbí nǹkan tó dàbí àbùkù fẹ́ kàn èyí tó dáa jù ní kíyàn wá àtúnṣe sí àárín ibẹ̀ tó jẹ́ ìsìláhù tí Ọlọ́run bá pàtàkì fún wa tó ní ká ṣàtúnṣe láàrin nǹkan. Mo wá ṣàkíyèsí pé bọ̀bọ̀ kan kí lorúkọ ẹ̀ Saheed Shittu ó play àwọn ọ̀rọ̀ kan tó sọ àwọn ọ̀rọ̀ kan mo á wò ó pé wẹ́
èyí tí mi mọ̀ bí ẹ̀yin lẹ bá sọ̀rọ̀ ni bí ó gbọ́ níbì kan ni wallahu alam ṣùgbọ́n èyí tó ṣe mí ní pàtàkì ni pé àtúnṣe tó ti wà dáadáa tá ti ń rí àti ìrẹ́pọ̀ tó ti wà láàrin ẹ̀yin àti Modul Markaz tẹ́lẹ̀ bí ó ti ṣe padà ló jẹ́ mi lógún mo dẹ̀ lérò pé yóò wà nínú tí ó jẹ́ iná lógún gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ yín àǹkíní ló wá pàápàá tí mi fi mọ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run èmi á pè yín n bá ti pè yín látànà bọ́ Ọlọ́run ò kádàrá látara schedule mi tó tight ṣe understand sir so èmi mọ̀ pé gbogbo nǹkan ló máa nídìí tó dẹ̀ máa ní sábàbí tọ́lọ́run bá dẹ̀ fẹ́ ṣe àtúnṣe sí nǹkan kò sí ọ̀nà tí ò lè gbà fi mú nǹkan wáyé kó ṣẹlẹ̀. ẹ má gbàgbé bẹ̀ yẹn tọ́lọ́run bá fẹ́ kí àtúnṣe bá nǹkan kò sí ọ̀nà tí ò lè gbà fún mú sábàbí ẹ̀wá kó ṣẹlẹ̀ ẹ má gbàgbé àárín yẹn ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀. ṣe understand bàbá mo á realize pé pẹ̀lú ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu bọ̀bọ̀ Saheed yẹn mo á realize pé. ẹ má sì gbàgbé bí mo ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn ni mo ṣe fi bá wọn sọ̀rọ̀ which means I have the 30 to 40% wípé ó gbọ́rọ̀ lẹ́nu wọn àbẹ́ni tó súnmọ́ wọn ló bá òun sọ̀rọ̀ tó fi sọ tó sọ yẹn ẹ má tẹ ẹ má gbọ́ lọ. ní èyí tó ṣẹlẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀ ní ìṣẹ̀lẹ̀ pé ẹ̀yin ń gbìyànjú láti protect baba Modul Markaz lóde lọ́jọ́ yẹn gangan gẹ́gẹ́ bí mo ṣe rí tó yẹ sọ o tó sọ pé ńgbà tí nǹkan ṣẹlẹ̀ sí bàbá tó ní kálukú dẹ̀ ń gbìyànjú láti ṣe nǹkan kan tó lè prevent tó lè jẹ́ kí kíní ẹ̀ tètè kó lára wọn kó má jẹ́ nǹkan kó má lọ dàbí pé àtáàkì lẹ́nìkan mú wá fún wọn ibi tó ní kálukú ti ń ṣe tiwọn bóyá bẹ́ẹ̀ lẹ́yìn náà ti wọ́n gbà subhanallah tí Ọlọ́run kádà ń pé ó ń bẹ lọ́wọ́ tèmi tí mo lè lò ni mo lò yìí bóyá ìyẹn lèmi gbẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ṣe rò ó bàbá bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn o that's why tèmi ṣe sọ pé èmi á tún béèrè lọ́wọ́ yín ṣe rí bàbá. ok now bí a kì í sọ tó sọ bàbá ṣé kì í sọ tó sọ dà bí a kì í sọ tó sọ ok ọ̀dà. orí ẹ̀kọ́ pàṣẹ ìsìlámù kọ́ wa. náà. ẹ̀gbọ́n mi ní aláyàdá mo ní alákọ̀wọ́ lọ sí fìlàbí. náà. kò sẹ́ni tó lè mọ̀ wá tó bá tó dá wa. bẹ́ẹ̀. ó sì kọ́ alẹ́ kọ́ ẹ̀kọ́ tó kọ́ alẹ́ tọ́rọ̀ bá ti délẹ̀ ìjà àkùn fáṣí kún bí náà bá yí fàtàbàyà náà. ẹni tí ọ̀rọ̀ bá bá délẹ̀ tí a bá gbé wá káàkó kí bá gbé wá padà náà gbé wá náà bá gbé báyìí bẹ́ẹ̀. kẹ́ ẹ máa lọ jì sọ́fìn. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ tó bá ti wá délẹ̀ tí mo bá ti wádìí. bẹ́ẹ̀ni. tí ẹ jẹ́ conclude lẹ́nu ara ẹ̀ tọ́lẹ̀ ti gbé judgement wa ọlọ́run á pè dá sí ọlọ́run ìfẹ́ pè dá sọ̀rọ̀ mo ti pè dá sọ̀rọ̀ mi ò ní ọ̀rọ̀ kankan lé ọ̀rọ̀ yẹn má ẹ tún sáfà yẹn kí ló bá ń kálukú rà ibi tó lè yí tiẹ̀ gbọ́ wọlé sáńdì kan sọ̀rọ̀ ti kọjá bó ṣe yìí èmi tẹ̀ gbìyànjú mo pé àwọn àfa méjì mo pé àfa Haruna Rasheed mo dẹ̀ pé baba onílé márùn lórí ọ̀rọ̀ yìí torí mo try láti find out dáadáa torí mi ò ń try láti sọ nǹkan tí n bá mọ̀ máa ń gbìyànjú láti wádìí ní ibi ìwádìí yẹn láti sọ fún mi pé lóòótọ́ ni kó ṣẹlẹ̀ ńjọ́ yẹn wípé ń pé àdó ń pé lóòótọ́ ni bẹ́ẹ̀ fi sí wọn lápò ṣùgbọ́n. bàbá ṣé ọ̀rẹ́ ẹ má bínú sá ṣé kò dáa ká ṣe ìrẹ́pọ̀ padà lórí ẹ̀yin àti Modul Markaz ṣé kò dáa ní bàbá. àfa yìí ó ti mọ òsì mọ ní. ó yé mi bàbá. Àlẹ́ Muhammad sọ̀rọ̀ bá ara ìdáná tó ti sílẹ̀ fún wa náà ní pé àkọ́kọ́ tí ẹ̀ sì fi hàn wá ni pé ìsìláwọ̀ hairu kò sẹ́ni kàtọ́ fẹ́ ṣe àtúnṣe láyé tá a sọ pé o ti tí ọ̀dà àbíkà burúkú kí wọ́n ṣàtúnṣe ọ̀rọ̀. bẹ́ẹ̀ni. àná tí náà dẹ̀ tó yé wa ibi tí a bá gbìyànjú àti ṣe ìkànnì káàdà fà sọ́ra fàlà fà jẹ́ ẹ̀fà méjì dáadáa méjì lẹ́gbà láti gbìyànjú bẹ́ẹ̀ sọ sí tiẹ̀ gbà ládàá kò sẹ́ni tó ta àtúnṣe àdúgbò tó bá fẹ́ ṣe ìjọba mọ́ta àtúnṣe ẹ̀tẹ̀ ọ̀rọ̀ ti yọ̀ gbé ìtàbẹ̀ fọ̀rọ̀lẹ̀ ọ̀dọ̀ àfà fọ̀rọ̀lẹ̀ fọlọ́m. ọ̀dà suwala ọ̀dà inṣàlá. ọ̀dà suwala ọ̀dà assalamu alaikum. الحمد لله على كل حال الحمد لله الذي هو أرسل رسوله بالهدى والدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا adúpẹ́ fún Ọlọ́run Ọba lórí gbogbo nǹkan ẹ rí pé ńgbà tí mo play audio yìí tí mo bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ the first time tí mo pè wọ́n náà láti mẹ́nu lọ síbi àdó báyìí
bàbá excuse me wọ́n lọ mi ò bá wọn drag yẹ ìgbà tó jẹ́ pé òdodo lèmi wá mi ò wá láti fẹ́ bá wọn jà òdodo mo wá wọ́n dọ́dọ̀ yín mi ò wá láti fẹ́ bá yín jà ẹlẹ́kejì náà tí mo tún gbọ́rọ̀ lẹ́nu Saheed sí pé lóòótọ́ ni pọ́pọ́ sún ọlápò bí anti attack ẹjọ́ má pè mí sí nọ́mbà yẹn nọ́mbà tí má pè mí sí máa text yín bẹ́ẹ̀ ń sìn ẹjọ́ máa text yín bẹ́ẹ̀ ń sìn nọ́mbà tí má pè mí sí máa text yín bẹ́ẹ̀ ń sìn máa text yín bẹ́ẹ̀ ń sìn. Now, ẹ pé subhanallah. Oh, ṣẹ́rí. 2, 3. Ẹ jẹ́ mú bọ̀ o. Sorry. No. Okay. Right. Now, ẹ má bínú pé voice lọ. Ṣé tí ń gbọ́ mi padà? Ẹ jọ̀ọ́ mo need yes or no. Ṣé tí ń gbọ́ mi? Jẹ́ ń gbọ́ mi dáadáa. Mi mọ̀ bí ẹ ń gbọ́ o, tẹ́ bá ń gbọ́ ẹ bá ń tẹ yes or no. Mo mute volume yẹn tẹ́lẹ̀ ni. Torí mo ní láti gbé call ṣé tí ń gbọ́ mi báyìí? Ṣé tí ń gbọ́ mi ò gbọ́ yes or no? Ẹ dá mi lóhùn ẹjọ́ dúró lọ́hùn. Mi fẹ́ kọ́rọ̀ yìí jìn jù mi tẹ̀ fẹ́ kó wọ́n 2 hours. Ṣé tí ń gbọ́ mi mo ní di yes or no, yes or no. Ọmọ comment jìnnà gan ni mo ṣe rí yes kan látàárọ̀. Now mo ti gbọ́ ẹ ṣeun gan. Now mo bẹ gbọ́ voice note àkọ́kọ́. Mo bẹ gbọ́ voice note ẹ̀kejì. Mo bẹ gbọ́ voice note ẹ̀kẹta látara pé a fẹ́ wádìí òdodo tí ń bẹ lórí ọ̀rọ̀ àdó. Kò ṣàdó. Ṣán kò sí wọn lápò. Ìgbà wo lẹ kò sí wọn lápò? Kí ló dé tẹ́ fi kò sí wọn lápò? But unfortunately, nígbà tí mi pé bàbá wa, wọ́n fi ìgbà kan ṣàlàyé pé lóòótọ́ ni o, àwọn kò sí wọn lápò, lásìkò báyìí làwọn kò sí wọn lápò, àwọn dẹ̀ kò sí wọn lápò, ǹjẹ́ bàbá ṣàlàyé lórí ẹ̀, wọ́n ṣàlàyé lórí ẹ̀. Ṣé wọ́n fi àdó sí wọn lápò àbọ̀n fi sí wọn lápò? Ẹ jẹ́ kẹ́yìn tẹ́ gbọ́ díò gbogbo àwọn díò yìí, ẹ jọ̀jẹ̀. Ẹ gbọ́, ẹ̀yin tẹ́ gbọ́ àwọn díò yìí, ẹ jọ̀jẹ̀. Ṣùgbọ́n o, ẹ já wa bọ́ sórí ẹ̀kọ́ ntá láfẹ́ kọ́ra wa. Ṣẹ́rí ilé ayé wa yìí, tá ń lò yìí, tá ń pera wa ní mùsùlùmí yìí, tá ní Al-Qur'ani lọ́wọ́ yìí, pẹ̀lú hadith anna Muhammad sallallahu alaihi wasallam yìí. Ṣẹ́rí lẹ́yìn tá bá kéwú tán, pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run tá fi kéwú. Ìbẹ̀rù Ọlọ́run tá gbé lọ fi lọ kéwú, tá bá eleke tán, tá wá padà gbé ìbẹ̀rù Ọlọ́run yẹn lẹ̀ látara ìwáyé, a padà dín pé a máa go through àwọn nǹkan báyìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Èèyàn gbọ́dọ̀ kéwú tán kó wá ní Al-Qur'ani kó ní Ọlọ́run kó tún wá jẹ́ nǹkan látún máa gbàgbọ́ kó lè ṣọ́hun ní ìgbáralé. Mo bẹ gbọ́ ní ìgbáralé àbí ní protection. Mo sọ̀rọ̀ yìí, mo ní Ọlọ́run ọba yìí tó dá gbogbo wa kò fẹ́ kí èèyàn wà láyé kó má máa chẹ́ka rẹ̀. Ẹni tí ó bá wá chẹ́ka rẹ̀, Ọlọ́run ó padà mú un tá fi chẹ́ka rẹ̀ wá. Ṣẹ́rí tó ṣẹlẹ̀ yìí, wà ní kùsùn bàbá mi dáadáa, Zakumula, àṣàfà bàbá. Ọlọ́run fẹ́ mọ̀ọ́mọ̀ tún mú fún ti ṣe ni tó wà nílẹ̀ yìí. Látara ń tán ní ìgbáralé tẹ́lẹ̀ yàtọ̀ sọ́lọ́run ọba. Látara ń tán ní ìgbáralé yàtọ̀ sọ́lọ́run ọba. Ọlọ́run fẹ́ tún wọn ṣe ń bẹ̀ ni. Ní àṣírí nǹkan báyìí fi tú sáyé. Mo bẹ́ẹ̀ gbọ́. Làṣírí tó ń ṣẹlẹ̀ fi ń tú sáyé. Torí pé Ọlọ́run fẹ́ pè wọ́n ṣàkíyèsí pé kán jáwọ́ nù máa lo nǹkan bẹ́ẹ̀. So gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ díò pápátá, ẹ̀yin lẹ máa wá jọ díẹ̀ nílà káyà ara yín àti ọkàn tẹ́ fi gbọ́. Ń pé pẹ̀lú ta gbọ́ yìí,
àdó ìṣọ́ fi sí wọn lápò àbọ̀ fi sí wọn lápò ẹ̀yin ẹ máa sọ ẹ máa judge fúnra yín ṣe understand ẹ máa judge fúnra yín